ìṣẹ̀ṣe lóhùn mi mo bá ṣẹ̀ṣe lọ, ìṣẹ̀ṣe lóhùn mi mo bá ṣẹ̀ṣe lọ, ẹ̀sìn abínibí òun ṣàlà kọ́kọ́. ìṣẹ̀ṣe lóhùn mi mo bá ṣẹ̀ṣe lọ, ìṣẹ̀ṣe lóhùn mi mo bá ṣẹ̀ṣe lọ, ẹ̀sìn abínibí òun ṣàlà kọ́kọ́. o sì níbẹ̀ oníbàwò ni a ṣe pín, o sì níbẹ̀ oníbàwò ni a pín. ẹ̀sìn ń gbilẹ̀ nínú oníwàárí, ìwà ń gbilẹ̀ nínú ẹlẹ́sìn rè, ẹ̀sìn abínibí òun ṣàlà kọ́kọ́. mo kílé onígbà ẹni, mo kílé onígbà ọkàn, bẹ́ẹ̀ sì ni mo kílé onígbà wá. mo kí wa ní gbèjégbèjọ ẹ̀ǹdínlógún olùfẹ́ eléyìí tó pé pérépéré. lénìí mọ́kànsáàtì ẹ̀sùn náà mo ti ẹ̀ jí ni lólóyè sí wò pé ọ́yá we need to do something and we are under must. ìmísí orin tó gbọ́rọ̀ wá nù, ìmísí orin eléyìí tó bá dé ilẹ̀ ẹ̀kọ́ gbọ́ tí mo kàn. torí pé ìṣẹ̀ṣe òun làgbà ohun gbogbo. ìṣẹ̀ṣe lẹ̀gbọ́n Islam, làgbà Islam. ìṣẹ̀ṣe ni àgbà tí ń jẹ́ Christianity. gbogbo tí ń jẹ́sìn láyé ẹ̀ bó tilẹ̀ kẹ́ create ẹ̀ tó, kẹ́ ẹ fọ́ọ̀mù ẹ̀ tó, kẹ́ ẹ scam ẹ̀ tó, ìṣẹ̀ṣe yẹn náà ni àkọ́kọ́ bá a bá ní tanra wa. Daddy and mommy, brother and sister, ẹ̀yin bàbá mi ìyá mi nínú rúmọlẹ̀, ẹ rí i pé ní gbogbo ohun tí ń jágbáyé láyé kò síbi tí wọ́n ti máa ṣèṣẹ̀ṣe. kò sí ìran ọ̀hún láyé, kò sí ìran ọ̀hún láyé tí ó jẹ́ pé wọ́n ì ṣèṣẹ̀ṣe níbẹ̀. àmọ́ sọ̀rọ̀ ti Nàìjíríà wa bọ́yọ́ kó náà ń gbó sì jẹ́ pé àlè ló sọ wá ń ló já máa ṣe léèlé, torí àlè ń lọ sọ orúkọ tí ń jẹ́ Nàìjíríà tó sọ fẹ́ni tí wọ́n jọ ń gbádùn ara wọn. ibẹ̀ ń kọ́ là ń lọ. ìwádìí kódà tó fi dé Gambia, lórílẹ̀‐èdè Gambia gbogbo population wò ju 2 million lọ. àwọn tó jẹ́ mùsùlùmí ni wọ́n pọ̀ jù ńbẹ̀. eégún tí wọn ò nígbà, eégún wọn nílùú Gambia, ìmọ̀ sòsá tí wọn kò nígbà dojúmọ́ ní ọmọ gbé eégún jáde. ẹsẹ̀ bí ti wá ní pé láti oṣù kẹfà o oṣù kẹjọ ọdún eégún lọ nílùú jìlù tí wọn ò nígbà nílùú Gambia ń bẹ. bí gbogbo tí ń jẹ́ ilé ayé bí wọ́n ṣe níṣẹ̀ṣe tí wọ́n nù, ṣùgbọ́n lọ́dọ̀ wa bí ànábì rọwọ́ mú gan o, Jésù sì rí ọwọ́ mú. tó bá jẹ́ pọ́ bá sùọ̀ fún ànábì ni pé nítòótọ́ lọ́gbẹ́sẹ̀ dání ló gbé òótọ́ dání tẹ́rù ọ̀bá ọyọ́ gborílẹ̀-èdè Amẹ́ríkà. tó bá jẹ́ pé ó sùọ̀ fún ànábì tó jẹ́ pé ọgbẹ́sẹ̀ dání ọ̀rọ̀ Ọlọ́run ló gbé dání, ó yẹ kó ti gbilẹ̀ lórílẹ̀-èdè Europe, ó yẹ kó ti gbilẹ̀ lórílẹ̀-èdè Brazil, ó yẹ kó ti gbilẹ̀ lórílẹ̀-èdè Cuba. ṣùgbọ́n nítorí pé níbi ẹ káàárọ̀ ilẹ̀ káalẹ́ ó padà bá orílẹ̀-èdè Nàìjíríà, àwa lórísun ayé, àwa ládàbí àgbà tí wọ́n gbé sílẹ̀ tí ó ń kálukú wá ti páìpù bọ́ tó ń kálukú wá ń fa tiẹ̀ mbẹ́. ẹ jẹ́ káwa náà lo 36 ọpọlọ wa, ẹ jẹ́ ká mọ ìtọ́kàn ká lọ gbégún jáde l'Aso Rock, ẹ jẹ́ kí eégún ojó l'Aso Rock kọ́ lọ kọ́ bọ̀ kọ́ lọ kọ́ bọ̀ kọ́ gún ojó kọ́ faṣọ yílẹ̀ kí Ṣàngó jáde ńbẹ̀ ká mọ̀ pé òòṣà tiwa làwa ń ṣe, òòṣà tiwa làwa ń ṣe. nítorí pé gbogbo ohun tí ń jẹ́sìn láyé látara ìṣẹ̀ṣe mẹ́tí wo àwòkọ́ṣe tiwọn. kódà ní Israel wọ́n mọ̀ ní òòṣà tiwọn tí wọ́n mọ̀ ń ṣe, wọ́n mọ̀ ní ìṣẹ̀ṣe tiwọn tí wọ́n mọ̀ ń ṣe. nígbà tí wọ́n jọba ti UK ìyẹn ọ̀fíìsẹ̀ gbogbo ètò tí wọ́n ṣe ibi gbogbo ẹ̀ pátá lẹ rí. sáwa lè ṣe irun lọ́dọ̀ tiwa ká ní ọ̀yá o president wa o ìwọ ni ọmọ àgbòdá ní bọ́bá tí wọ́n má gbòdá ní bó ti ṣe tó bá fẹ́ wọnú Aso Rock rèé. ní ṣe nítorí pé ẹnìkan bá mi sọ̀rọ̀ jẹta Ọládé fáàmù ní bàbá mi, ó ní gbogbo èyí tẹ́ wà ní Nàìjíríà pátá gbogbo apátá la síìkì. ìrọ̀ ó ní gbogbo yín lẹ síìkì. mo wá ń sọ fẹ́ni pé ṣé àtẹ̀mí náà wọ́n ní ẹ̀wọ̀ everybody kò sọ ìtọ́pọ̀lọ rẹ̀ pé ṣé rọ́wá ni. àwa là ń ṣe bẹ́ẹ̀, àwa là ń ṣe bí ẹni pọ́lọ̀ wọn bá ò ṣe nǹkan kan fún wa. afá kan jáde ọ̀fíìsẹ̀ tó jẹ́ pé wa pé n ti ń jẹ́ ìrun ó ní exercise ní ó ní ànábì níyì ó sì lọ́lá ju n ti ń jẹ́ ìrun lọ. ìrun là ń bàbàrà là ń fún ní packaging. àwọn dẹ̀dẹ̀rìn omi wọ́n bẹ nídìí ọjà wọn, àkókò tó yẹ wá máa ra ọjà wọ́n wà á ti ilẹ̀kùn ọjà wọ́n lọ rí kírun, wọ́n nígbà táwọn bá tó kírun tán lọ́lọ́jà ó tó rajà. irú eléyìí kò bá làákàyè mu, kò dáa. ọ̀rọ̀ ṣẹ̀ṣe
gbogbo ohun tó gbilẹ̀ kárí ayé lónìí látara àṣẹṣe ni wọ́n ti mú àwa tó lódùmarè wá fún ẹ jẹ́ káwa ní ó lò lọ́nà tó tó àti ìtọ́ yẹ ṣe bí ìran bàbá wa ní dákú kìí ṣe ìran orílẹ̀-èdè míì lọ́kọ́ wa nígbà tí àwọn òyìnbó àwọn èèyàn níbẹ̀ yẹn àwọn aróòkè ọya tí wọ́n ì dákó ìgbà yẹn lẹ́ẹ̀mọ́ rí obìnrin òyìnbó tí wọ́n mọ̀ sọ pé ọkùnrin dúdú làwọn fọ́ fún gbogbo àlàárín ọmú òyìnbó gan ti ń dákó ní ìsìn o tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọn ì dákó àtọ̀tọ̀ wọn tí wọ́n bá yọ jáde bẹ́ẹ̀ ẹ̀rì tó gùn jàwà làbí èkóló gbàgbẹ́ máa ń súnmọ́ obìnrin wọn mọ̀ gbádùn wọn mọ̀ sọ pé ṣépè ń bẹ lórí àwọn ọkùnrin tàwọn tó fi jẹ́ pé dúdú nìkan lọ́mọ èèyàn bá sùn ta ló kó àwa níbo làwa ti rí ara àpìlẹ̀ ayé ni ṣé bí ní ìṣàṣẹ́ ní ti mú ìwọ́n tó ọ̀kọlà ojú ọ̀kọlà abẹ́ àwọn obìnrin wa wọ́n ní wọ́n má dàbẹ́ mọ́ ló jẹ́ ká gbèrè ọ̀pọ̀ iní ṣe rọrùn fún ọmọ ọdún 8 ọmọ ọdún 10 láti máa gba nǹkan àgbàlagbà ebe yìí náà fi ń dápàrá tẹ bá rọmọdé tọ́jú rẹ̀ tí ò tí ì jù bá lọ wá ní ní ti gba nǹkan àgbàlagbà gbà kò ṣe ní ìgbà ẹ̀yin lẹ fún ẹ lọ́nà torí pé ìrọ̀rùn ni ó bàdé fún kódà bọ́mọ ọdún 7 bí bá ń dókú ọmọ 50 ọdún yóò sì mọ ẹ̀rọ lọ́rùn tí ò ní nira àwọn ìyá wa níjọ́un nítorí ọmọ ni wọ́n ṣe ń ṣe kìí ṣe nítorí adùn torí pé nígbà àjíǹjí ìran tí ń jẹ́ kó tu òjìire kò sẹ́ni tí máa ń yàlè kò sẹ́yìn tí máa ń yàlè torí pé kìí ṣe ìgbádùn oko ni wọ́n bá ká ẹni bá fẹ́ bèé tó pọ̀ wọ́n fẹ́ nítorí kí wọ́n máa rí wọn lò wọ́n mú fi jọ ní àjọ ṣe iṣẹ́ oko torí ẹ̀nà ṣe ń ṣe òyìnbó náà ti ń dákó nínú èyí tó wá tún pàtàkì nínú ìṣẹ̀ṣe àwọn èèyàn wa tí wọ́n bá lọ Mẹ́kà tí wọ́n lọ bí ẹni pé nǹkan gidi ni bí ẹni pé nǹkan pàtàkì ni ìgbà tí wọ́n bá dẹ̀wò ni wọ́n pa kájà ẹ̀yìn oníbo ni wọ́n ti rí ṣé nínú ìṣẹ̀ṣe làti pa kájà nínú ìṣẹ̀ṣe ni kájà wà wọ́n dáró mọ́ ẹ wá là fún mi wọ́n dáró mọ́ aṣọ tó funfun ẹni wọ́n wọ̀ o gbogbo ẹni tó bá lóye ìrìn àjò yóò ti gbẹ́ ti ṣe báwọn. àwa nílẹ̀ kóòtù òjìire kò sígbà tí a lè pa kájà tọ́dún bá ti dé ṣùgbọ́n ní Islam ẹ̀ẹ̀kan ní wọ́n pa kájà lọ́dún nígbà bá lọ Mẹ́ka náà ni wọ́n sọ pé àwọn fẹ́ tàwáàfù ọjọ́ tẹ́yìn tí ń sọ kò má àṣetánì ò sì kú ṣe kúkú fòkó lẹ̀kẹ́ ló bọ́ọ̀mù kó lè bá a ṣe kú anábì ìdánwò tí ń bẹ nílé ayé kò rí pa ẹ̀yẹ wá dé Ọlọ́run bá ní pa iná adẹ́bọ rẹ iná adẹ́bọ èwo bóyá ti lé bàbá rẹ bá a bá ti lọ tá a bá ti bọ̀ ìdí ìṣẹ̀ṣe là ń padà sí kó lè rún population ayé níbi táwa ti wà báyé bẹ́ẹ̀ lẹ́nìí gbogbo ayé ní ṣẹ̀ṣẹ̀ gbogbo ayé ní ṣẹ̀ṣẹ̀ àwọn tó lérò pé àgbàfà níwọ̀n àgbà wòlíì ní ọmọ wọn tí ń ṣe kí ni ìdí ń tọ́lé ọlọ́sùn lọ ẹ jẹ́ ká mójútó tiwa kó lè bá a ṣe nítumọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wuyì nínú ayé látara kóòtù òjìire ni wọ́n ti mú inú àṣà wa ni wọ́n ti mú tá a bá wá ti rí ọba tó lárùn ọpọlọ tó jẹ́ pé ìwọ̀n ń torí pé ará Saudi yóò fún lówó tí fi ń sọ̀sọ́kúsọ tí fi ń wíwìkúwì bẹ́ẹ̀yàn bá pẹranpẹran ńjọ́ tó bá pàrà àrọ̀ gidigba kò lè dájẹ́ ẹni mò ń wí ẹ ti mọ̀ báwọn ẹ rí i pé nígbà tábùkù èsì gbogbo tí ń ṣe ní tó bá dé ayé ọmọ pé yàrá ṣáà pé ọ̀tọ̀ ni kí ìyá lókà ó jẹ́ èèyàn ìyá lókà ní ìyá Nàìjíríà ṣùgbọ́n tí ìyá bá wá fún ẹ̀ ní international torí pé owó tí ń gbà tí fi ń ṣe gbogbo tí ń ṣe owó máfíà ni o lè náwó àwọn drugs kan sọpọ̀ fẹ́ náà gbé náà àwọn náà wọ́n pa ọ́ ṣé torí owó lẹ́yìn ṣe báyìí ìtì ń jẹ́ ọba ó ju owó lọ ìtì ń jẹ́ ọba ó ju oògùn lọ ìtì ń jẹ́ ọba ó ju ipò lọ àyèyàn Olódùmarè náà mọ̀ sálẹ́sà ni Ifá ni mo dúpẹ́ awọ ọba lódì wá fún ọba alálẹ̀ di Ọ̀yọ́ eléyìí ti sunkún kọ́rọ̀ òun ọ̀lọ́pẹ́nu ẹbọ ní ẹni kó rú ọba rúbọ
gbogbo tí ń bẹ nínú ìrìn àjò ìgbésí ayé ọba láyé pátá nǹkan àdùnnú ni tí ó sì máa dúpẹ́. Ṣùgbọ́n èèyàn tó bá jẹ́ pé ọba ti mómù lómù, tí ń pìtànkítàn, tí ń ṣèṣekúṣe, kò lè lábọ̀ rí. Ilé ayé náà gbogbo apáta jọ wà. Ìṣẹ̀ṣe aṣíwájú ló jẹ́, ẹ̀gbọ́n ló jẹ́. Àwa táwa jọ ní ìṣẹ̀ṣe fúnra lára wa, ẹ wá jẹ́ ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè bàlẹ̀ bó ṣe yẹ kó rí, nítorí pé èrò ẹ̀yìn ń bọ̀ o, àwọn èèyàn sì fi pọ̀ fẹ́ nù ìṣẹ̀ṣe. L'Amẹ́ríkà wọ́n bí wọn dáa fún wọn dàfa, wọ́n ṣètùtù rẹ̀. Àwa Nàìjíríà làwọn sọ fáwọn àti tó ń takò Nigeria levels lórí irọ́, àbí Islamic level ni lórí irọ́. Ní Europe wọ́n ń ṣe, wọ́n á dá wọ́n á tù, gbogbo ń ta lérò pàṣẹ pátá ni wọ́n ti ń ṣe. Ta la fẹ́ sọ tí a fún nígbà tí èpè báyà wọ́n bí amọ́yà? Ẹ jẹ́ káwa náà ronú ara wa, ìró àti ẹ̀dọ̀fínà wa ká bá sọ̀rọ̀, ká fi lè mèé tọ́kàn. Olódùmarè á ràn wá lọ́wọ́. Orúkọ mi ò yí padà, Evangelist Adéifá Ìwà Lẹ̀sìn. Á tù á bà fún wa.